ṣe rí bàbá yẹn ní méjì kan tí gbogbo àfá òfẹ́ ní lórí gbọmẹ́rẹ̀ ní ayé orí program ọkọ́lá ń bọ̀ akàn ọlọ́nkàn ní kí gbókò ọ̀rọ̀ àjọ akákan ọdún tí Iran ní conference sọ́ọ̀sì ọ̀rọ̀ yìí Dr. Abdulmumin Ọmọlájà Yusuf àwọn ni wọ́n sọ gbogbo ẹni tó bá sì jẹ́ ẹgbọ́n mọ̀ríkà sí tó bá lọ kí ó Saudi kó tó ti Dr. Mumini sẹ́yìn àríbi tọwọ́ ẹgbùdé kó tó rọwọ́ yẹn fi ti Dr. Mumini sẹ́yìn Dr. Mumini wá fi yé wa pé lọ́dún náà Iran ló pe àpérò gbogbo àgbáyé wípé báwo ni àwọn òṣè ní dá ètò ọ̀rọ̀ Saudi Haramain Sharifain àti Maka àti Medina àti ètò ájì ni àti umra ni báwo ni kò ṣe ní jẹ́ ti Saudi nìkan tí ó jẹ́ àpínṣe lágbàáyé. Iran wá pèpè àgbáyé ní ọdún náà according to bí Dr. Abdulmumin Ọmọlájà Yusuf wọ́n ṣe sọ wọ́n ní gbogbo àwọn àfáà wọn tí wọ́n bọ̀wé wọ́n ní mọ̀ wá fápọ̀ lórí èrò tí Iran gbé wáyẹ ṣẹ́sì mọ̀ pé tí Iran tó bá ti lè rí Saudi gbà Saudi di kí nìyẹn ó di ṣíyà ó di hukumatun islamiyatun shi'iyya ó di hukumatun shi'iyya ó sì wọ́n yọ islamiyya kó bẹ́ẹ̀ láwọn kò ṣe ń tí rọ́fù islamu wọn àmọ́ta àwọn fi sí kó bá dárò yìí so hukumatun shi'iyya bàbá yóò wá bàbá yìí nìkan ni ò fọwọ́ sí lọ́dún náà ìgbà nílùú bàbá wa Abubakar Muhammad Abubakar Muhammad orúkọ Yorùbá wọn ni olùkọ́ àgbà yẹn wọ́n ṣọ́ọ̀tì ẹ̀ níwọ̀n ìyẹ́ pé wọ́n ṣọ́ọ̀tì ẹ̀ méjèèjì náà ló lọ olùkọ́ àgbáyé ẹ má jà máa ṣọ́ọ̀tì ẹ̀ mọ́ olùkọ́ àgbà yẹn kò kún tó dáadáa olùkọ́ àgbáyé má jẹ́ kí olùkọ́ àgbà náà ni àmọ́ olùkọ́ àgbáyé làwọn ọmọ lò bàbá wa Abdulbaki Muhammad ṣe rí bàbá yẹn ní méjì kan tí gbogbo àfá òfẹ́ ní lórí gbọmẹ́rẹ̀ ní ayé orí program ọkọ́lá ń bọ̀ akàn ọlọ́nkàn ní kí gbókò ọ̀rọ̀ àjọ akákan ọdún tí Iran ní conference sọ́ọ̀sì ọ̀rọ̀ yìí Dr. Abdulmumin Ọmọlájà Yusuf àwọn ni wọ́n sọ gbogbo ẹni tó bá sì jẹ́ ẹgbọ́n mọ̀ríkà sí tó bá lọ kí ó Saudi kó tó ti Dr. Mumini sẹ́yìn àríbi tọwọ́ ẹgbùdé kó tó rọwọ́ yẹn fi ti Dr. Mumini sẹ́yìn Dr. Mumini wá fi yé wa pé lọ́dún náà Iran ló pe àpérò gbogbo àgbáyé wípé báwo ni àwọn òṣè ní dá ètò ọ̀rọ̀ Saudi Haramain Sharifain àti Maka àti Medina àti ètò ájì ni àti umra ni báwo ni kò ṣe ní jẹ́ ti Saudi nìkan tí ó jẹ́ àpínṣe lágbàáyé. Iran wá pèpè àgbáyé ní ọdún náà according to bí Dr. Abdulmumin Ọmọlájà Yusuf wọ́n ṣe sọ wọ́n ní gbogbo àwọn àfáà wọn tí wọ́n bọ̀wé wọ́n ní mọ̀ wá fápọ̀ lórí èrò tí Iran gbé wáyẹ ṣẹ́sì mọ̀ pé tí Iran tó bá ti lè rí Saudi gbà Saudi di kí nìyẹn ó di ṣíyà ó di hukumatun islamiyatun shi'iyya ó di hukumatun shi'iyya ó sì wọ́n yọ islamiyya kó bẹ́ẹ̀ láwọn kò ṣe ń tí rọ́fù islamu wọn àmọ́ta àwọn fi sí kó bá dárò yìí so hukumatun shi'iyya bàbá yóò wá bàbá yìí nìkan ni ò fọwọ́ sí lọ́dún náà ìgbà tí gbogbo àwọn yóò wá padà sótẹ́ẹ̀lì àtàwọn tí ó fún tíkẹ́ẹ̀tì padà Iran wá dẹ́yẹ sí bàbá tí a ń pè ní Sheikh Abdulbaki Muhammad olùkọ́ àgbáyé wọ́n wá dẹ́yẹ sí wọn nígbà wọ́n dẹ́yẹ sí wọn ẹ́mbásì Saudi wá gbọ́ nígbà tí ẹ́mbásì Saudi gbọ́ ẹ́mbásì Saudi wá tọ̀ wọ́n wá ẹ́mbásì Saudi ló padà wá ṣe ọ̀nà bí bàbá yẹn ṣe padà sótẹ́ẹ̀lì bí wọ́n ṣe padà sí Nàìjíríà ìjọba Saudi fáàdì ni wọ́n òun ló wà bẹ́ẹ̀ gbà náà ó wá gbọ́ lọ́wọ́ nìkan lọ bí bàbá yẹn léèrè pé kí ni bàbá yẹn ń fẹ́ ibi tí nǹkan tí bàbá yẹn ṣe fún wọn dé wọ́n nu tí bàbá yẹn ń fẹ́ òun lóore tẹ́rí tó ṣẹlẹ̀ ní gbogbo owó yẹn léde táwọn ọmọ ń lọlẹ̀ lárúbáwá lọ kẹ́kọ̀ọ́ títí dè ní Dr. Mumini wá sọ níjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ìfún mi wọ́n ní ká níjọ́ náà lọ́hùn
tó bá yẹ pé yunifásitì gẹ̀ẹ́nì ọ̀bá yẹn béèrè níbi tí kìíní yẹn tí ó wú Saudi lórí dé wọ́n kọ́ yunifásitì fún gbogbo wọn aláwọ̀ yẹn rẹ̀ àmọ́hóm aláwọ̀ yóò kéré mọ́hóm aláwọ̀ yẹn gbọ́n aṣòho fi áṣà ní èso wà ní àjọba aráàlú nígbàgbọ́ náà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn àfáà wa tí wọ́n jẹ́ àfáà fún bàbá wa yìí tí wọ́n wá kó bàbá ṣe ajámọ̀ wá àṣẹ Muhammadu lè jáde àṣẹ Asiri yìí